Yorùbá, ojúlówó ọmọ Yorùbá, ẹ súnmọ́ bí kẹ́ ẹ gbọ́ mi. Kí lòbí ní ọyìn kí lẹ ti rí bí nǹkan ṣe ń lọ ilẹ̀ Yorùbá sí? Ṣé bọ́mọ Yorùbá nìyí? Ṣé bẹ́ẹ̀ gbẹ́ èdè, bẹ́ẹ̀ gbédè náà ẹgbọ́n tá a jọ sọ? Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti dáyé ṣáájú mi, ọ̀pọ̀lọpọ̀ yín ni ẹ̀tọ́ mi bí lọ́mọ. Ṣùgbọ́n ìbéèrè tí mò ń bi yín ni wípé kí ni ìpinnu yín lórí ìran ọmọ Yorùbá? Ṣé bí ìran Yorùbá ṣe rí ní ìgbà tẹ́ wà léwe, ṣé bó ṣe rí rèé ni? Àfi tẹ́ ẹ bá parọ́, ẹ̀yin fúnra yín mọ̀ pé láti kékeré náà ti sọ pé ó máa dáa, àbí wọn ò sọ, ẹ má parọ́, ẹ sòótọ́ fún wa. Ada, òun everybody ń pariwo, ṣùgbọ́n títí di bá a ṣe sọ̀rọ̀ yìí ẹ̀dẹ̀ dáa, kàkà kó dáa ṣe ló ń worst sí. Kí ló wá mú mi wá sọ́dọ̀ yín lẹ́ni tí mo fi wá bá yín sọ̀rọ̀? Ẹni tó bá létí òun ni kó gbọ́ ohun tẹ́mi sọ, torí pé kí ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gbogbo wa pátápátá ló kàn, gbogbo wa la lọ́wọ́ ń bẹ̀, gbogbo wa la jọ máa dáwọ́ sí i, kájọ máa ṣe tí ó ta bá fẹ́ kó dáa. We must all contribute our quotas. Bá a bá fẹ́ ó dáa, gbogbo wa la máa contribute o. Tá a bá contribute ẹ lè dáa. Kì í ṣe pé nítorí pé wàá jókòó sínú ilé ẹ, o jẹun tó wù ẹ́, o live fine. That doesn't mean pé o wà òkè pé o save o ò save o. Tí wọ́n bá fi èpo save, àwọn tó sọ̀rọ̀ ń di ẹ tí wọ́n ò bá save, ìwọ náà ò save o. Náà ẹ jẹ́ kí wọ́n lo àwọn mẹ́ta kan kí wọ́n fi wọ́n ṣe point of contact fún gbogbo àwọn sọ̀rọ̀ tó kù. Àwọn mẹ́ta yẹn, àwọn ni bàbá Kọ́lá Olótù, bàbá Mọ́gàjí Gbóyèga Lawal, Oríyọmí Hamzat, then kí tún fi tó bàbá Tómogún, yes Tómogún àti bàbá Ṣẹ́gun Bash, ilé aláyọ̀ kí fi wọ́n ṣe ìkan pẹ̀lú wọn náà kàn ṣe. Àwọn márùn-ún yẹn ni mo fẹ́ lò báyìí, tí bá ṣe ń dárúkọ màmá dárúkọ yìí lẹ́yìn. Ẹ̀yin bàbá mi wọ̀nyí, ayé ni mo dé bá yín. Bàbá mi Kọ́lá Olótù, ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ràn ìran Yorùbá, ẹ pín ètò yìí, ẹ jẹ́ kó dọ́dọ̀ Tómogún, ẹ jẹ́ kó dọ́dọ̀ ilé aláyọ̀ Ṣẹ́gun Bash, ẹ jẹ́ kó dọ́dọ̀ Gbóyèga Lawal, ẹ jẹ́ kó dọ́dọ̀ Oríyọmí Hamzat, ẹ jẹ́ kó dọ́dọ̀ bàbá Kọ́lá Olótù. I know some of them will be looking at me as giving rubbish tẹ́lẹ̀ yìí sọ, ẹ ju wèrè ẹ dànù jàre, no problem, but ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ní kẹ́ mú sẹ́ǹsì jáde nínú nǹkan tí mò ń sọ. Ẹ̀yin àgbà, ẹnu yín láti kọ́ gbogbo àwọn òwe tá à ń pa, torí ẹnu ọwọ́ yín láti kọ́ iṣẹ́ táwa ń ṣe. Ẹ̀yin lẹ sọ wípé ẹni tó bá lóun ò lè wá kú kò ń jóye lé bàbá ẹ̀. Ẹ̀yin náà lẹ tún pòwe pé àgbà tó kọ̀ tó lóun ò ní kẹ́hùn sọ̀rọ̀ pé dandan ni akẹtan sáré. Bàbá mi, ẹ̀yin bàbá mi wọ̀nyí, bàbá mi Kọ́lá Olótù, bàbá mi Ṣẹ́gun Bash, bàbá mi Gbóyèga Lawal, bàbá mi Oríyọmí Hamzat, tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ kẹ́hùn sọ̀rọ̀, ẹ kẹtan sáré o. Mi ì ṣépè fún yín o, mi ì tó bẹ́ẹ̀ láti ṣépè fún yín. Ẹ kẹtan sáré tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ kẹ́hùn sọ̀rọ̀. The reason tí gbogbo yín ṣe rọra fóde ọwọ́ yín tẹ́ ṣe ń wòran òjú wípé ẹ̀ ń rí jẹ, ẹ̀ ń rí mu, orí ọ̀fẹ́ Ọlọ́run dẹ̀ ni. Ẹ wà nínú àlàáfíà, káìsàn bá dé, ẹ rówó tọ́jú ara yín, ẹ rí ṣe, ẹ rí mọ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n bi yín, ipa wo ni wọ́n fẹ́ sọ, kí náà fẹ́ sọ nípa yín nígbà tẹ́ bá dàgbà tẹ́ dùgbò tẹ́ bá lọ. Kí ni wọ́n fẹ́ sọ nípa yín tẹ́ bá dàgbà tẹ́ dùgbò tẹ́ lọ? Ìbéèrè ni ẹ bèèrè ayé léèrè. Ìtọ́ mú ọ̀rọ̀ yìí jáde, ó tún wá jẹ́ kí túbọ̀ òun ni mo tún wá go through online, mo tún wá gbé kí n náà tó ṣe kí n má tún kí ronú má pa mí. Ni mo wá rí àwọn nǹkan tí wọ́n ṣe pé bàbá Oríyọmí Hamzat ó fẹ́ contest fún kinní kan. Ẹ má wá ṣe mí gbọ́ òkú sí tó burú ń bẹ̀ o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń bínú Oríyọmí Hamzat
ó lọ bá Fúlàní ṣèpàdé torí pé lóun fẹ́ ṣe gómìnà, àṣẹ torí yẹn ni ó ṣe support Yorùbá nation. Of course, but èmi ọ̀nà tẹ́yìn gbà ibẹ̀ kọ́ lè fẹ́ gbà. Ọ̀nà tẹ́mi gbà ni wípé kò sí nǹkan tó burú tó bá lóun fẹ́ contest, there's something bad in it. Ṣùgbọ́n tó burú níbẹ̀ òun ni wípé kí ni ìgbésẹ̀ Oríyọmí gbé bí ìlú Yorùbá ṣe máa bọ́ nínú ìgbèkùn, tàbí Oríyọmí fẹ́ sọ fún mi pé òun ò rí pé the Yorùbás pé irú ìgbèkùn la wà nínú Nàìjíríà, ṣé Oríyọmí ò mọ̀ ni àbí kò rí? Bàbá Kọ́lá Olótù, ṣé ẹ rí ni tàbí ẹ mọ̀ ni tàbí ẹ kàn bìkítà pé Yorùbá a wà nínú ìgbèkùn nínú Nàìjíríà? A lè develop, no development in Yorùbá land, kò sí lọ síwájú mọ́ lórí ètò ẹ̀kọ́, gbogbo ẹ̀ parẹ́, àgùdù mọ́ lórí ètò ẹ̀kọ́, lórí èdè wa gbogbo èdè wa ń parẹ́ lọ, many other things like that. Nínú Nàìjíríà gbogbo ọrọ̀ ajé tó jẹ́ ti ìran Yorùbá tó yẹ kó fi tún Yorùbá ṣe, wọ́n kó lọ sí Àbújá, Àbújá dẹ̀ fi ṣara nìbẹ̀. Bàbá Kọ́lá Olótù, bàbá mi Ṣẹ́gun bá tó mọ owó Olúbùnmi, gbogbo yín ni mò ń pè. Ṣé ẹ kì í rí ni abẹ́rò pé social media ń parọ́ ni? Òótọ́ social media lè parọ́, ṣùgbọ́n nínú irọ́ yẹn kò sí bó ṣe máa rí, kò lè jẹ́ 100% irọ́. Ẹ máa rí traces of òtítọ́ tẹ́ ẹ máa mú jáde nínú ẹ̀. Ṣé ẹ rí abẹ́ ẹ̀ gbọ́ pé nílẹ̀ Yorùbá nìkan kìkì internally kìkì generated revenue tó ń jáde láti ilẹ̀ Yorùbá is about 70% of the total generated revenue tí Nàìjíríà ń pa ní ọdún àbí lóṣù. That is to tell you sàyí pé tí Nàìjíríà bá pa 200 naira nínú 200 naira yẹn, ìran Yorùbá nìkan àti pa 130 naira nínú 200 naira yìí. 130, 140, sometimes 150 naira, which is 65 to 70% ló jáde. Imagine in a single year, I mean in a month, can I generate owó tí wọ́n dẹ̀ generate lóṣù kan yẹn kó máa lọ bí 3 trillion generated revenue. Out of that 3 trillion, kí ilẹ̀ Yorùbá nìkan kan generate 2 trillion. Wọ́n dẹ̀ kó owó yẹn, wọ́n kó lọ sí Àbújá. Wọ́n wá ṣe wá fi owó tí wọ́n pa ilẹ̀ Yorùbá tó ń kó lọ Àbújá, wọ́n wá bù nínú ẹ̀, wọ́n ṣe wá gbọ́lé wa lọ́wọ́ nílẹ̀ Yorùbá tó wọ́n nẹ́sẹ̀ tó jẹ́ pé ẹni tí ò pa owó kankan wọlé tàbí tó pa sípínlẹ̀ wọlé á wá gbowó ju Ìbàdàn lọ, á wá gbowó ju Abẹ́òkúta, Ògùn state, á gbowó ju Èkìtì, á gbowó ju Ìlú, á gbowó ju Ọ̀ṣun. Imagine ká pa irú owó yìí 2 trillion, ẹ change ẹ̀ sí náírà, ṣẹ́bi sí dọ́là, ṣẹ́bi iye tó jẹ́. That is almost 40, kí ló jẹ́ 40? That is about, tí mi bá ṣe mistake, á máa lọ bí 30 or something billion dollar. Irú owó yẹn nìkan ṣe é mọ iṣẹ́ tí wọ́n lè fi ṣe nílẹ̀ Yorùbá tó bá jẹ́ pé ìran Yorùbá dá dúró nìkan. Ṣé ẹ mọ iṣẹ́ bó jẹ́ ìyẹn nìkan kan kó sí reluwé, kan fi ṣe reluwé láti Èkó wọ Ògùn, wọ Ọ̀yọ́, wọ Ọ̀ṣun, wá Ṣàngó, wá sí Àkúrẹ́, padà sí Èkó. Ṣé ẹ mọ bí ara ṣe máa dẹmẹ̀kúnnù nítorí ìyẹn nìkan? Tàbí kán pa irú owó yẹn kán wá kó sí orí electricity, kan fi generate nuclear electricity fún wa ká máa rí lò kí náà máa lọ. Ṣé ẹ mọ bí development ṣe máa wáyé? Mo ń béèrè eléyìí lọ́wọ́ yín mi ìpè tí ẹ mọ̀, tẹ́ ẹ bá sọ pé ẹ mọ̀ ìpè gbèkùn ní Yorùbá wà, á jẹ́ pé mistake gan-an lẹ ṣe tẹ́ fi wà nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Ọlọ́run tó dẹ̀ pè yín, tó fi yín sí òkè, tó ní kí ayé gbóhùn yín, kó ní káyé mọ̀ yín, ní sọ pé Ọlọ́run ṣe mistake, ṣùgbọ́n ẹ̀yin gangan lẹ fi bí sú olóore fún Ọlọ́run, ẹ̀yin lẹ yá fi bí sú olóore sọ́lọ́run. Tó Ọlọ́run ò kì í ṣàṣìṣe. Ìran kóòtù òjíire jìyà nínú Nàìjíríà, kì í dẹ̀ ṣe tá a lè dá ṣe.
kì í ṣe nǹkan tẹ́nìkan lè ṣe ṣùgbọ́n gbàtẹ́ni tẹ́nìkan ti gbé tó ti ń pariwo bọ́dà yín kò sí tó ní ká mọ́ tì wá lẹ́yìn gbogbo yín wá bẹ̀rù ẹ̀ ń gbórí yín sá ẹ̀ ń gbórí sá ọmọ yẹn rí ẹ òkú mi ò lè wá kú Oríyọmí Hamzat heavens knows that I love you mo fẹ́ràn yín bàbá Kọ́lá Olóòtú mo mọ̀ fẹ́ràn bàbá o I love him Ọlọ́run dẹ̀ mọ̀ àwọn dáàdi wa tó mogun ọ̀gá mi Ilé Aláyọ̀ Ṣẹ́gun Babs I love them so much gbogbo àwọn tí mo dárúkọ fún yìí mo nífẹ̀ẹ́ wọn lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n kí la fẹ́ sọ nípa yín èmi ò gbàdúrà kẹ́ ẹ kú àsìkò ẹ̀ ní kú láéláé bẹ́ẹ̀ bá tiẹ̀ dẹ̀ wá lọ ẹ pẹ́pẹ́pẹ́ ẹ gbó ẹ dàgbà láyé ṣùgbọ́n mo bẹ Ọlọ́run kó má jẹ́ kójú yín kó rí ibi nígbà tẹ́ bá ti wà láyé yẹn tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ sòótọ́ tẹ́ ẹ dúró lórí òtítọ́ ẹ sákàbàkà ẹ farúgbó ara ẹ fi kẹtàn sá ìlú mọ̀ọ́ká nìyí you are a popular fellow you are a public figure gbogbo ayé kò síbi tẹ́ ẹ lé délé ni tí wọn ò ní dá yín mọ̀ ẹ̀mí gan tó kúrú tí mi ò tó gàn kan yìí tí n bá ń travel mo máa dọ́gbọ́n fi nǹkan ń kọ́ba dígbà míì ní kí wọ́n bá gẹ́tì kò síbi tí mo wọ̀ àwọn ẹgbẹ́ pẹ̀lú Ọmọlúkà yẹn ni Ọmọlúkà rẹ̀ gbà mí gan èrò akó máa bà mí irú èmi náà tó tọkọ̀ fẹ́ yín tọ́lọ́run ti kẹ́ ẹ ti lórúkọ ibo ni tó mogún àwọ̀ tí wọn ò ní mọ̀ pé ọ̀gá tó ń pè tó mogún rè ibo ni bàbá Kọ́lá Olóòtú àwọ̀ tí wọn ò ní mọ̀ pé Kọ́lá Olóòtú rè tàbí bo ni Oríyọmí Hamzat àwọ̀ tí wọn ò ní mọ̀ pé Jẹ̀lódé àbí Ṣẹ́gun Babs former president kí náà pé FIMA ṣé òun ni wọn ò ní mọ̀ pé Jẹ̀lódé tó bá dójú ẹ máa ṣe ẹ̀yin fúnra yín bẹ́ẹ̀ ṣera yín mọ́lẹ̀ ẹ̀ nílé jáde ẹ̀ nílé lọ rà ẹ̀ nílé lọ jẹ ẹ̀ nílé mu ẹ̀ nílé rí ohunkóhun nígbà tẹ́ bá ní sínú ilé bá tán ẹ̀ nílé jáde torí bá jáde oyún máa mọ̀ yín ọmọdé àmọ̀ yín ara àwọn àgbààgbà wọn yẹn ni ara àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ni tí wọ́n kọ̀ tí wọ́n ò sọ̀rọ̀ fún wa wọ́n á bò yín wọ́n lẹ̀ yín lókùúta. We all know you we love you èmi as a person fẹ́ kí irú nǹkan bí eléyìí ó ṣẹlẹ̀ sí i kẹ́ wá jáde kán máa mú òkúta kán máa lẹ̀ mọ́ yín. It's absurd. It's insult. Ìfẹ́ kí irú ẹ̀ kò ṣẹlẹ̀ o. Ẹ ronú yín láròjinlẹ̀ o. Níjọ́ tẹ́ ẹ ti ń jẹ́ Nàìjíríà. Kí láǹfààní kí lèrè kí ní nǹkan tí ipa tí Nàìjíríà kó nínú ayé yín. Tá bá wo gbogbo yín pátápátá tá bá máa rí nínú yín tó lọ free education. I am sorry to say this. Ó ṣeé ṣe kó jẹ́ gbogbo yín ló lọ. Irú sẹ́ẹ̀tì àwa wọ̀nyí láàrin free education lọ. But bẹ́ẹ̀ látòrí tó mogun bàbá Ṣẹ́gun Babs bàbá Gbóyèga Lawan bàbá Oríyọmí Hamzat bàbá Kọ́lá Olóòtú ẹ̀yin gbogbo yín lẹ lọ free education good. Ṣùgbọ́n ẹ má gbàgbé o free education tá à ń sọ yẹn kì í ṣe Nàìjíríà ló fún yín o. It is bàbá Awólọ́wọ̀ ilẹ̀ Yorùbá ló ọ̀fà yín ní free education o. And ṣé wọ́n pé 1960 1950 ni bàbá Awólọ́wọ̀ ti jẹ premier tó ti introduce that free education ṣùgbọ́n wọn ò jẹ́ kí bàbá di president Nàìjíríà ní 1979 tí democracy padà àwọn ọmọ bàbá Awólọ́wọ̀ tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún bàbá gbogbo wọn pátápátá ló wọlé ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá Àjàṣí wọlé l'Ondo state nígbà yẹn Ọ̀yọ́ state Bọ́lá Ìgè ó wọlé níbẹ̀ Ògùn state Ọ̀nàbànjọ ó wọlé níbẹ̀ ní Èkó Ọ̀tẹ́dọ́lá Jákàndé ó wọlé lẹ́kọ̀ọ́ gbogbo wọn pátápátá ọmọlẹ́yìn Awólọ́wọ̀ ni wọ́n ìtawólọ́wọ̀ ní sílẹ̀ tẹ́ḿpìlẹ̀tì tó ní sílẹ̀ òun làwólọ́wọ̀ gbé jáde fún wọn oníkálukú wọn dẹ̀ gbá wọn dẹ̀ gbé lò òun ni wọ́n mú lò tó dẹ̀ jẹ́ pé gbogbo wọn pátápátá dẹ̀ fi ṣiṣẹ́ ṣe
tí western education tó fi lè dọ́dọ̀ ẹ̀yin wọ̀nyí, torí ó ṣeé ṣe kan rí nínú yín tí ò tí ì bẹ̀rẹ̀ school ní 1960 tàbí 1950 tá à ń sọ yìí. Ẹ má sọ pé mi ò fi rí yín fi òun fi ń ṣàlàyé ọ̀rọ̀ ni o. Ibo tí mo wá lọ ni wípé kí ni èrè kẹjẹ nínú Nàìjíríà látijọ́ tí Nàìjíríà ti ń jẹ́ Nàìjíríà? Kí ni benefit ẹgbà ẹtì láyé Nàìjíríà? Ẹgbà free education. This is what I knew. Láti ayé Babangida, ayé Buhari, tó fi wọ Babangida, tó fi wọ Abacha, tó fi wọ gbogbo ẹ̀ Abdulsalam, ẹ̀ sanwó school. Kódà ní 1999 tí democracy tún padà, kò sí free education o. Wọ́n tàn ní pé free education. Go to school, primary school, wàá san owó ẹ lọ béèrè lọ́wọ́ àwọn ọmọ tó lọ public school tó jẹ́ ti government, then they pay. But wọ́n á kàn yín, wọ́n sọ fún pé free education kò sí. Any state in Yorùbá làtàn ti ṣe free education. Wọ́n ń gbowó. Secondary school, wọ́n ń gbowó. Ó lóye ọmọ tí mò ń san owó ẹ̀ ní secondary school. Mò ń san màrún àwọn àṣẹ pé wọ́n sọ pé free education. Ǹjọ́ mo ti bẹ̀rẹ̀ sí ní san, mo ti sọ pé kò sí tó jẹ́ free education. So mo ń sọ eléyìí kí ẹ̀yin bàbá mi wọ̀nyí kẹ́ ẹ bá lè mọ̀ yí pé tí mò ń tẹnu mọ́ ọ̀rọ̀ yìí alẹ́yìn àfi tẹ́ bá tètè kíyèsára kẹ́ tètè sọjí kẹ́ turn back. Yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yíyá máa lẹ́yìn àjàǹtí ẹlẹ́. Wọ́n ò tí ì kidnap kankan nínú yín o. Mo dẹ̀ bẹ̀ Ọlọ́run ká má kidnap yín. Tó bá dẹ̀ kidnap yín náà, Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ kú síbẹ̀. Ẹ lọ kẹ́kọ̀ọ́ wá ní gẹ́gẹ́ bí ọjà ju ni bó ṣe lọ tó kẹ́kọ̀ọ́ wá. Ẹ lọ kẹ́kọ̀ọ́ wá. Inú ilẹ̀ Yorùbá tá a wà, there's no peace of mind. Ara àwọn kan tó yẹ kẹ́ ẹ gbèrò lórí ọ̀rọ̀ wa, kẹ́ ẹ fi mọ̀ kẹ́ ẹ fi já ìjà yẹn sílẹ̀ àwọn ọmọ tó ń bọ̀. Pé kò sí tó fa gbogbo rògbòdìyàn yìí ju pé àwa fúnra wa mọ̀ pé a kì í ṣe nǹkan. Níwọ̀n ìgbà tí gbogbo wa tó jẹ́ pé àwọn Haúsá, àwọn Fúlàní tó rí ọmọ Yorùbá yìí pé a kì í ṣara wọn, tí Ìgbò tó rí Fúlàní tó rí Haúsá yìí pé wọn ò kì í ṣara wọn, káwa Yorùbá dẹ̀ mọ̀ yìí pé àwọn náà kì í ṣara wa, kò síjọ́ tí Nàìjíríà tí ẹ lè ní ìsinmi ọkàn. Márèjì tipátipá, ikú ló máa tilẹ̀ jáde. Ẹni kí ọkọ kó fi tipátipá ṣáà máa fẹ́ ìyàwó lọ, ìyàwó kìíní, ìyàwó kejì, àtọkọ kàbórogún mẹ́ta. Ẹ má ṣe jẹ́ sọ pé márèjì tipátipá, ẹ kó orogún mẹ́ta, àwọn mẹ́ta tọ́jú orogún, ẹ kó wọn sínú yàrá kan ṣoṣo. Ẹnìkan jọ máa lo tọ́lẹ̀tì kan, ẹnìkan jọ máa lo pọ́ọ̀tù kan fi ṣebẹ̀, ẹnìkan jọ máa lo orí bẹ́ẹ̀dì kan fi máa sùn yẹ kọ́dà, ẹnìkan jọ máa àbá kílẹ̀ expect kó máa ṣẹlẹ̀. Ilé yẹn máa ṣká, yàrá yẹn á ṣkátà ní, tọ́lẹ̀tì máa bàjẹ́ ní, torí tí ìyàwó bá jẹ́ tí àkọ́kọ́ bá yàgbẹ́ lọ́wọ́, ìkejì lè yẹ kó lòun ò fẹ́ yàgbẹ́, àdéhùn dìde, tí èèyàn bá tètè dìde, ìkẹta lè bọ́ síbẹ̀ kó bẹ̀ sí ní fọ́gbẹ́ sílẹ̀. Tọ́lẹ̀tì àdàǹkan mi orí bẹ́ẹ̀dì ilé àní ìwọ̀sùn tó wọn ní sùn, nígbà tí wọ́n bá dẹ̀ sí sùn wọ́n da bẹ́ẹ̀dì ní gbogbo abẹ́ sí ní bàjẹ́. Bọ́ọ̀rọ̀ ọdún Nàìjíríà ṣe rí nìyẹn. Orogún mẹ́ta lẹ kó sínú yàrá kan ṣoṣo, kò sígbà tí ò ní ikú jáde ìkan apá kan. And that is what the Fulanis, the Hausas and the Igbos, that is what they are doing now. Ara wọn ò bá mọ́ ọ̀nà ṣe ń pa wá. Ẹ̀yin Yorùbá dẹ̀ rèé, wọ́n lá lójú. Yorùbá àmọ̀yàn pa, àmọ́ mọ́jẹ́ ń jẹ, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìwà wa Yorùbá ò dáa. The Fulani are killing us. The same thing ni Igbo ń ṣe fún wa. Igbo abẹ́rọ̀ pé Igbo ń pa wá ní through fake drugs, fake drinks, fake foods. They are killing us. Ṣùgbọ́n ẹ̀ka sí kò tọ́ yín lójú. Àwọn medication tó kọ̀ sí cancer, àwọn medication tó kọ̀ sí kidney disease, tó kọ̀ sí kidney damage, liver damage, àwọn ni àwọn ọmọ Ìgbò ń ṣe tó ń ta.
fake combination tó ń kó títa tó ń pè lóògùn fún wa àwọn èèyàn wa dẹ̀ ń lò ó ní wọn dá tẹ́sẹ̀ máa lóògùn tí ò ní ṣiṣẹ́. The Igbos are killing us, the Fulanis are killing us. Àwọn kó oúnjẹ wá fún wa, oúnjẹ tó ń kó wá wọ́n ń poison ẹ̀. Imagine kan máa preserve ẹ̀wà tá à ń jẹ with formalin tó fi ẹ̀bá mọ̀ọ́kú. Kan máa preserve ẹ̀wà tá à ń jẹ iṣu pẹ̀lú sniper pé kó má bàa ní kòkòrò kó má bàjẹ́. Ẹ̀wà lẹ̀ kú ní kékeré ṣe ní kú ní kékeré. Mo jẹ́ pé tá à ń jẹ is killing us. Àti kékeré làwọn ọmọdé jẹ àfún wọn jẹ lẹ́wà ẹ jẹ́ kó ọmọdé jẹ wa o ẹ jẹ́ kó ọmọdé jẹ kíni kan àwọn ọmọdé yìí jẹ wọ́n dẹ̀ kú sára bẹ̀ẹ̀dì táwọn náà fi gbé 20 tó ti gbé 20 25 30 ẹ gbọ́ pé wọ́n ní kidney disease ẹ gbọ́ pé wọ́n ní liver problem ẹ máa gbọ́ pé wọ́n ní ọ̀sẹ́míà àbí kílẹ̀ pé dementia wọn ò ní rántí kan mọ́ they are just dying gradually you don't know and you people are ẹ̀dẹ̀ kásí. Ẹ̀yin olóríire tẹ́ ẹ̀ wọ́n mi ẹ pé ètò ẹjẹ́ kó tọ́jú àwọn bàbá tí mo dárúkọ fún yín wọ̀nyí o. Bàbá Kọ́lá Olótù, bàbá Hamzat Oríyọmí, bàbá Mọ́gàjí Gbóyèga Lawan. Ó dà pé Gbóyèga Lawan ò kì í ṣe Mọ́gàjí, bàbá Kọ́lá Olótù ni Mọ́gàjí. Gbóyèga Lawan dádì mi àti bàbá mi Ṣẹ́gun Gbàs Ilé Aláyọ̀ l'Ondo State àti bàbá mi tó mọ ogún Olúbùnmi l'Ondo State. Ẹ bá mi pé kí ní ikú dọ́dọ̀ wọn. Ṣé wọn ò mọ̀ ní? Bí Fúlàní àti Haúsá ṣe ń pa wá through their food ata àti tòmátò tó ń kó wá wọ́n spray ẹ̀ with sniper with formalin kó má bàa tètè kẹ̀ kó má bàa bàjẹ́ àwa dẹ̀ ń rà á dẹ̀ ń jẹ ordinary pé o kó sómi o fọ́ kò wẹ́ kíní wọn yẹn kúrò kò lè kúrò láyé kò lè kúrò. Tó bá máa kúrò like 10 or 20% ẹ̀ lákúrò ilé tó kù wà tún gbèjẹ sínú àwa máa pa ẹ́ díẹ̀. By the time tó bá máa pé bíi 30 wàá ti discover pé àìsàn tí ò yẹ kó ṣe ọmọ 80 years a máa ṣe. Ẹ̀yin bàbá mi wọ̀nyí ẹ wá compare gbogbo àwọn tá à ń jẹ burúkú wọ̀nyí compare ètò ìgbàdẹ́ wà lọ́mọdé. Táwọn màmá wa àwọn bàbá wa tó láyè ìṣògo tí wọ́n ń ṣe oko tó fẹ́ jẹ fúnra ara wọn tí Fúlàní ò lọ tẹ̀ wọ́n pa ní oko tí Fúlàní ò ṣá wọn pa ní oko tí ikú òdédé wọ̀sán gbogbo òdédé wọlé tọ̀ wọ́n nínú oko. When I was still a little boy nígbà tí mo kéré akàn là ń pè lọ́dọ̀ wa o ìgbà ẹ̀yin Yorùbá ń gbà papọ̀ Yorùbá ń pè ní ìgbà àwa ń pè ní akàn àwọn kan ń pè ní ìkàn akàn àgbé fúnra wa la máa lọ́ka tá a máa tẹ̀ sí iṣu tá a jẹ iṣu tó jẹ́ pé àwọn bàbá wa ló gbìn àwọn tó bá lè ṣoko nínú wọn wọ́n á rà lọ́wọ́ àwọn bàbá wa tó gbìn iṣu àwọn atawa tá à ń jẹ ata tá à ń jẹ àní tòmátò aláta kódà ẹ̀wà tiwa ó dùjú tiwọn lọ ẹ tún lè já gan pẹ̀lú kíní kóró ẹ̀ lára igi ẹ já ẹ gé sí wẹ́wẹ́ ẹ tún ṣe é jẹ a tún fún yín ní correct fibre and nutrient a dẹ̀ ṣiṣẹ́ nu ara yìí eléyìí tó bá gbẹ tó bá wọ́ tó ṣe é ìmọ̀ ń dùn bí ṣúgà ni ibo ni gbogbo ẹ̀ wọ̀ ẹ̀yin dáàdi wa gbogbo ṣé wọ́n sọ pé àwọn èèyàn wa ò lè ṣoko mọ́ ní ẹ̀rù ló ń bá àwọn èèyàn tí wọn ò fi lè wọ gbogbo mọ́ nígbà tí mo bá làálàá tí mo jìṣẹ́ jìyà tí mo lọ ṣoko tí mo yá owó tí mo fi ṣe pé kí n lè rí nǹkan jẹ ń bẹ̀ tí Fúlàní wọbẹ̀ tó jẹ gbogbo oko yẹn tí n bá sọ̀rọ̀ wọn tó ṣá apá mi sọnù tàbí kán gbẹ̀bí mi báwo ni mo ṣe mo dẹ̀ rẹ́ni tán ṣe irú ẹ̀ sí ẹ wá expect pé kí n lọ ṣoko báwo ni mo ṣe fẹ́ lọ. Àwa ní choice than to buy their food the food that is systematically being poisoned kan dẹ̀ kó wá fún àtàdé jẹ ẹ̀yin bàbá mi ẹ̀dẹ̀ fúnra ẹ̀ẹ́dẹ̀ kíyèsí kò dẹ̀ jọ yín lójú simply because ẹ̀yin rówó ẹ̀dẹ̀ travel out ẹ̀ lọ Amẹ́ríkà ẹ̀ lọ London ẹ̀ lọ UK ẹ̀ lọ gbogbo bí tẹ́ bá fẹ́ ẹ̀ gba treatment wọ́n treat yín wọ́n ṣe ẹ̀ tún padà wálé ẹ̀ tẹ̀lé olóṣèlú ẹ̀ tẹ̀lé tibí ẹ̀ tẹ̀lé tọ̀hún wọ́n yín balẹ̀ everything dẹ̀ lọ déédéé.
ẹrù àròjinlẹ̀. We are dying. Ikú ń pa wá. Àwọn ìran Yorùbá ń pàdánù àwọn ọmọ ológo, àwọn ògo tó yẹ kó dúró fún wa. Yorùbá ti ń pàdánù wọn. Ọmọdé la jẹ́ sí yín bàbá mi gbogbo. Bàbá Kọ́lá Olótù, bàbá Oríyọmí Hamzat. Ọmọdé làwa jẹ́ sí yín bàbá mi Ṣẹ́gun Bámsílé Aláyọ̀. Ṣé báwọn ọmọdé ṣe ń kú léètì tọmọ kékeré ọ̀dọ́ tí wọ́n ṣe ń kú lásìkò yìí, ṣé wọ́n ṣe ń kú nígbà tẹ́ wà ní kékeré? Kò wáyé kẹ́ ẹ jòkó, kẹ́ ẹ gbé yẹ̀wò, kẹ́ ẹ ro àròjinlẹ̀ sí pé kí ló ń ṣẹlẹ̀, kí ló ń fa kíkú. Ẹ ronú o. Ronú jílẹ̀, ẹ ronú yín, ẹ̀yin bàbá mi. Kí n tó wá máa lọ, dáàdi wa Oríyọmí Hamzat wọ́n lè fẹ́ ṣe gọ́vnà, kò sí nǹkan tó burú ńbẹ̀, nǹkan dáadáa ni. Bẹ́ẹ̀ ni, nǹkan dáa ni, ṣùgbọ́n èèyàn ò kí ń rorò, àbí báwo ni ṣe ń pòwe, èèyàn ò lè rorò títí kó ṣọ́ ojúlé méjì o. Èèyàn ò ní rorò kó ṣọ́ ojúlé méjì. Yorùbá ni yín. Àwọn èèyàn ń complain nípa yín. Wọ́n lè bá Fúlàní ṣèpàdé, wọ́n lè bá wọn ṣe meeting torí pé sọ pé fẹ́ ṣe gómìnà. Bọ̀dé mi ò gbàgbọ́ bóyá àwọn tẹ́ ẹ bá ń ṣe meeting tán sọ yẹn, ó lè jáwọn ọmọ Ọ̀yọ́, ó lè jáwọn ọmọ Ìbàdàn tí wọ́n dẹ̀ jẹ́ tó jẹ́ pé wọ́n jẹ́ Islam. Ṣé mo pé tán bá róṣọ tó ń wé kan mórí bí Islam, wọ́n lè dàbí Fúlàní. Ó ṣeé ṣe kó jà wọ́n. Èmi ò gbàgbọ́ pé ẹ lè ṣe irú ẹ̀ bá mi. Ẹ bá dán wò, ẹ dalẹ̀ ní o. Ẹni bá dalẹ̀ kí ní ṣe? Ẹ̀yin bàbá wa náà lẹ kúkú sọ, kì í ṣe mi mo sọ. Ẹni bá dalẹ̀ ìbálẹ̀ lọ ni o. Ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ. Ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ. Èmi ní tèmi, mi ò ní dalẹ̀ o. Ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ. Ẹ má dalẹ̀ o, bàá mi Oríyọmí Hamzat. Ìran Yorùbá fẹ́ràn yín o. Ó ti jẹ́ pé ẹ kọ ẹ̀yìn sí wa, ẹ kọ etí sí wa. Jákèjá àná ńgbà tọ́ta gbé bó ṣe é ṣe dé lọ́rọ̀ ọ̀rọ̀ yín. Àwa ìwà lára àwọn tó pariwo tá a ké tantan fáyé o. Inú òkùjọ́ oore l'Oríyọmí Hamzat ṣe. Adẹ̀mọ̀ ìgbé bẹ́ẹ̀ débẹ̀ náà Ọlọ́run á fún yín ṣe. Ṣùgbọ́n o bàbá, kì í ṣe gómìnà ló kàn. Gbogbo síìtì ìjọba pátá, gbogbo ẹ̀ ni ègún wà lórí ẹ̀. Bẹ́ẹ̀ látòrí presidency tó fi dé gómìnà, tó fi dé chairman, tó fi dé senate, ègún ràbàǹdẹ̀dẹ̀ ó wà lórí gbogbo síìtì wọn. Anybody tó bá lọ bẹ̀, ègún yẹn máa mú. Ẹ ronú yín o, ẹ ronú o, ẹ ronú o, ẹ ronú o, kí ibi má bàa ṣẹ nígbà tiwa. Kò ní jù bẹ́ẹ̀ lọ, àmọ̀ràn ni mo mú wá, mo dẹ̀ ti give ẹ. Ẹ̀yin bàbá, ẹ̀yin olóríire bàbá mi, ẹ pọ̀. Yínká Ayéfẹ́lẹ́, ọ̀tọ̀ ni program tí mo fẹ́ mú wá fún. Ẹ mọ̀ pé mo ń sọ́ọ̀sì mi ò rẹ́dí àti bú ẹnikẹ́ni, ṣùgbọ́n tó bá kan pé kí n bú Yínká Ayéfẹ́lẹ́ máa bú. A fẹ́ mọ impact ẹ̀ nínú ìran Yorùbá pẹ̀lú gbogbo tí Yorùbá ti fún. Wọ́n là ń gbórin ẹ̀. Nínú 100% àwọn tó ń gbórin Yínká Ayéfẹ́lẹ́, 95% ní Yorùbá. Ọmọ Ìgbò mélòó ló fẹ́ ṣe pátì nílùú ẹ̀, tó fẹ́ ṣe wedding tàbó fẹ́ ṣòkú, tó wá gbé Yínká Ayéfẹ́lẹ́ lọ bẹ̀. Tá a bá rọmọ Ìgbò tó ṣerú ẹ̀ tó wá gbé, ajẹ́ kó ti pẹ́lí lẹ̀ yóò wú, ó ti like it. Kódà gan I doubt it. Àbí mọ́là mélòó ló fẹ́ ṣe nìkáì àwọn òṣòwò, but mọ́là mélòó ló fẹ́ ṣe nìkáì tàbó fẹ́ ṣe nǹkan tó wá gbé Ayéfẹ́lẹ́. Yorùbá ló ń gbé yín ga, ọlá ìran Yorùbá lẹ fi yàn. Kí ni ẹ fẹ́ fún Yorùbá in return? Adekombo, your program na special.
bọ̀dá Yínká Ayéfẹ́lẹ́, ayé tó fẹ́lẹ́ lẹ́lẹ́lẹ́. Mo láìkì bọ̀dá mi yẹn bàjẹ́, bọ̀dá Joel. Mi láìkì yín bàjẹ́, but máa fún yín jẹ. Ẹ̀yin olóríire tẹ́ ń wò mí ní kẹ́ sábà mi pín. Tẹ́ ẹ bá ṣe ń pín yẹn ló ṣe máa lè rìn débi tó yẹ kó dé. Èyí tẹ́ bá ní nọ́mbà Oríyọmí ẹ pín fún. Èyí tẹ́ bá ní ti bàbá Kọ́lá Olóòtú ẹ pín fún. Èyí tẹ́ bá ní ti bàbá Ṣẹ́gun bá ẹ pín fún. Èyí tẹ́ bá ní ti ẹ bá mi ẹ make sure pé ṣí ẹ kó débi tó yẹ kó dé. Àbẹ̀nikẹ́ni jà, àwa ṣí àwọn dáàdi wa yẹn létí ni kán lè mọ̀ wípé àsìkò tán gbọ́dọ̀ ṣiṣẹ́ sílẹ̀ torí ọ̀la rèé o. Wọ́n rí nínú yín tó ọmọ yín tó mi lọ́jọ́ orí. Wọ́n rí nínú yín tọmọ yín àkọ́bí yín tí ò tó mi lọ́jọ́ orí. Wọ́n rí. Ìyẹn ló fi yẹ kẹ́ ẹ ṣiṣẹ́ sílẹ̀ torí àwọn ọmọ yín yẹn o. Kó má bàa nira, kó má bàa lé kókó, kó wá di ọ̀la káwọn èèyàn máa fi pè ránṣẹ́ sí yín lọ́nà ọ̀run. Ìpè àṣọ lórí burúkú làwọn bàbá wa, wọ́n kọ̀ wọn ò jà fún wa, wọn ò tó ìlú ṣe fún wa, wọ́n bànújẹ́ káwa ọmọ wa máa jìyà. Ọlọ́run ò ní jẹ́ kí irú ẹ̀ kó ṣẹlẹ̀ lẹ́yìn tẹ́ bá lọ. Ẹ pẹ́ o, ẹ gbó, ẹ dògbò, ẹ tètè gbégbèsè. Yorùbá ń kú lọ. Ọlọ́run dẹ̀ fi yín sípò láti sọ̀rọ̀. Ẹ̀ ń sọ ilé ìlẹ́rìí gbowó sápò ara yín. Ẹ ronú ọ̀la. Àwọn bẹ́ṣẹ́ wọ̀. Bàbá Mọ́gàjí Kọ́lá Olóòtú, àwọn bẹ́ṣẹ́ rẹ̀ wò. Oríyọmí Hamzat, àwọn bẹ́ṣẹ́ rẹ̀ wò kó tó wọlé wò. Àwọn bẹ́ṣẹ́ rẹ̀ wò. Tómùgún Olúbùnmi o, àwọn bẹ́ṣẹ́ rẹ̀ wò. Bàbá mi Ṣẹ́gun Babs, ilé aláyọ̀, àwọn bẹ́ṣẹ́ rẹ̀ wò. Gbóyèga Lawal, àwọn bẹ́ṣẹ́ rẹ̀ wò kó tó wọlé wò. Àwọn bẹ́ṣẹ́ rẹ̀ wò. Ọgbọmọngàlúgbù kàngàlúgbòrúgbù kọ́ngọ́ tètè mingi òǹgbò. Mo ń fìyẹn kí bàbá mi tó mo gbé. Mo máa kókó onílẹ̀ òjò máa róṣù kí. Bàbá mi tí ó ràn yàn, mo kì í yín o. Mo kí bàbá mi Ṣẹ́gun Babs. Àwọn tó tọ́ mi sọ́nà iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nìyẹn. Àwọn lè má mọ̀, ṣùgbọ́n mo rántí ọjọ́ náà lọ́hùn nígbà tí bàbá dìde ń fún mi ọmọ bóyá bọ́ sí rédíò. Àwọn náà darí mi lọ sí Breeze FM pé bóyá máa lọ bẹ̀. Bàbá yẹn lè má rántí mọ́, so títí dọ̀la bàbá mi ni tó bàbá Ṣẹ́gun Babs ni wọ́n jẹ́. Wọ́n sì pẹ́. Bàbá mi Kọ́lá Olóòtú, mo fẹ́ràn yín dáadáa. Bàbá mi Kọ́lá Olóòtú, mo retí tó ti máa wá ṣàlejò yín. Ẹ sì ní mu sóbò. Bàbá yìí ní fún yín sóbò, ẹ ní mu sóbò. A ti ṣe àlejò yín dáadáa. Ẹ ní mu sóbò. Bàbá mi Oríyọmí Hamzat, àjọ polongo ni. Ẹ bá ń kí Mọ́gàjí Sikélébé. Ẹ bá ń kí dáadáa pé mo lọ́kù bó ṣe ń lọ o. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin olóríire ọmọ Yorùbá, ẹ ní fọwọ́ yín gbé ọmọ sí. Ẹ bá mi pín ètò yìí, ẹ ṣí ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn tá a sọ yìí. Ẹ jẹ́ káàánú ìran Yorùbá ṣe yín. Ẹ jẹ́ káàánú wa kó ṣe yín. Please, I'm begging you. Ojú òní tiwa, àjọ ṣàṣeyẹ ni o. Kọ́ tí ẹ jáde, ìbùkún ni fórílẹ̀-èdè mi, orílẹ̀-èdè Yorùbá. Ìbùkún ni fórílẹ̀-èdè mi, orílẹ̀-èdè Yorùbá. Ẹ yá, kọ́ tí ẹ.